ní kégi ṣe bó ti tán fún igi, bá mi fi àánú gbé igi dìde. Ló bá rúwé, ó rúwé tán ṣèso àdùnjú bó ti sórí lọ. Ìtìjú bá eléni ní tó gé igi. Àṣàkẹ́ Adé o, ijó ti yá. Àṣàkẹ́ Adé ọjọ́ ìbí rẹ̀. Ó ga fárá ìwọ ọjà, ó wẹ̀ lọ́dọ̀ jí mi ó wá ga ju ayé lọ. Àṣàkẹ́ Adé ti gòkè àgbà. Oluwajuwonlo gòkè àgbà. Òkè àgbà táyé ò lè rí mú o. Mọ́ríyàmù ti gòkè àgbà. Bẹ́ẹ̀ bá fẹ́ rí sálámì Mọ́ríyàmù, ẹ lọ sọ́lá dádì Mr. Provision. Níbo ló fi kalẹ̀ sí ṣe bí ìjókòó ọ̀tá lóògùn stéètì. Àṣàkẹ́ Adé ti gòkè àgbà. Ọmọ balẹ̀ fakọ àwọn orílẹ̀-èdè. Kò dúdú kò pupa jù, ó dára lóbìnrin. Àṣàkẹ́ Adé ti gòkè àgbà. Ẹ bá mi pè é Mọ́ríyàmù Oluwajuwonlo Ọlábísí Àṣàkẹ́ ọmọ Sálámì. Ìbálòdé tòní o, Mọ́ríyàmù ṣèbádùn ní Adé ní kí ọ. Kò sẹ́ni tó lè mèdì ayọ̀ bí ẹni tó mọ̀ pa lọ́wọ́. Oluwajuwonlo o, akíkanjú ọmọ tí mò ń forin ewì sọ̀rọ̀ fáráyé. Àfáà grandpa jẹ́ ń gbóhùn lẹ́nu rẹ̀. Pẹ́ lọ́wọ́ èjìká tó já ṣóṣì rẹ́gí lára ẹni. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ. Akewi Adunni Ade Adéyínká, ọmọ ibú owó sùn fòrùn là. Èyí tó ń fohùn àdídùn kọrin ewì fáráyé gbọ́. Ohùn náà ò ní di kíkan lágbára Ọlọ́run ọba. Tíjó tìlù ó yá, ẹ tẹ̀lé mi ká lọ sílùú Ìṣàgá. Ìṣàgá Òkúmasè, ọmọ ahéré owó ní gbàgede. Nítorí ọlọ́jọ́ ìbí tèní, ẹni bí ẹni, èèyàn bí èèyàn, ọmọ kan bí ẹgbàágbèje. Madam Mariam Salami, ọmọ bàbá mi, ewé ńlá tí ò ní rú wẹ́wẹ́ láéláé. Òní tí ń ṣe ọjọ́ kẹfà oṣù kejì ọdún ní ọjọ́ ìbí rẹ, 6th of July. Lágbára Ọlọ́run ìfàáwá ẹ wálé wàá kíje. Ọ̀tá ṣẹlẹ̀ kínní lórí ẹ, ó lulẹ̀. Ó tún ṣẹlẹ̀ kejì ẹ̀wẹ̀wẹ̀, ó mà lulẹ̀ náà ni. Gbogbo ìgbìyànjú ọ̀tá lórí ẹ lẹ́lẹ́kẹta, ìṣe náà lulẹ̀ yàkàtà. Wọ́n wá ń sunkún káyé, láéláé lẹ́kún ọ̀tá lórí ẹ. Oluwabukola Ashake Ọlábísí Mariam, ọmọ Chief Lukman, baálẹ̀ Ìfàpàwórì land, bàbá kẹ́ẹ̀pẹ́ o. Ọlábísí ìwọ ló kàn, àní ìwọ ló kàn sẹ́ẹ̀. Ire ayọ̀ àánú ìdùnnú, àgbéga ní gbogbo ọ̀nà, ohun àìkú tí ń ṣe baálẹ̀ ọrọ̀. Ìwọ ló kàn lótìtọ́ àti lódodo ni. Ọmọ wọn nílùú Ìṣàgá. Ìṣàgá Òkúmasè, ọmọ ahéré owó ní gbàgede. Ọmọ bónílé òsùn bó pẹ́ títí lẹ́ǹkùlé, oòrùn a máa mú nílé lọ. Ìṣàgá ọmọ àfọ̀nsán ìjagun ọba, ọmọ abẹ́rẹ́ mẹ́ta Ìṣàgá. Ọ̀kan kan ọ̀kan nù, ọ̀kan yòókù náà fi ń rán gbaṣọ nílé bàbá tó bí ẹ lọ́mọ. Ọmọ alágbò dúdú kan bọ̀lọ̀jọ̀ tó wọnú oko tó di funfun nẹ́nẹ́. Ìṣàgá ọmọ ká fọwọ́ wà fàjẹ̀wà, ká dojú agbami ká sọ̀panù. Ògèdègédé ọwọ́ wakọ̀ délùú Ìṣẹ̀rin. Ẹ̀yin lọmọ Olúwẹ̀rin Ìṣàgá tí kì í sanwó ọkọ̀. Òtúkọ̀ tó bá gbowó ọkọ̀ lọ́wọ́ yín, èrìn lágbólúwa ẹ lọ. Àṣàkẹ́ ọmọ bíbí ire tí kò ṣeé fowó rà. Ẹ̀yin lọmọ béwúrẹ́ sọnù kí wọ́n má wá délé yín. Àgùntàn ló sọnù kán má wá dọ̀dẹ̀ yín o. Nítorí bàbá yín kì í ṣẹgbẹ́ gbẹ́rangbẹ́ran. Àmọ́ tó bá ṣobìnrin rọ̀gbọ̀dọ̀, kí wọ́n máa gẹṣin bọ̀ lọ́dẹ̀ yín ni. Nítorí bàbá yín ni gbáyagbáya. Ilé ọmọ Oníṣàgá
ejò wẹ́wẹ̀wẹ́ abẹ́ ìràwé bó nílé òsùn bó pẹ́ títí lẹ́yìn kùlé ìborùn a máa mú nílé lọ ni. Madam Mariam Olúwabùkọ́lá Àṣàkẹ́ Ọlábísí aláṣẹ àtolùdarí Ọládádì chemist and provision store ọgbà ayọ̀ ìjókòó ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn. Ọkọ̀ ayọ̀ ló wọ̀, ọkọ̀ náà kò ní dànù láéláé. Ọmọ aládòmoró, ọmọ adó àdógbò, adó àdòyè, adó òkègè agbọ̀n. Long life and prosperity to you. Ìgbà ọdún ọjọ́ kan ni o. Tó o bá ń gbóhùn ẹnu mi, Babátúndé ọmọ Oyèyínká ló ní kí n kí ẹ kú ọdún o. Wípé o ti ṣọdún eléyìí náà, wàá ṣẹ̀mí nínú ọlá ìdẹ̀ra. Oluwajuwonlo ní kó o ṣohun gbogbo pẹ̀lú ìrọ̀rùn.